Ẹ̀yin èèyàn lè káàbọ̀ sí Mashola Gist TV. Gist ta tún gbọ́ lórí ọ̀rọ̀ tó ń lọ lórí social media nípa allegation èyí tí àwọn èèyàn gbé jáde pé bàbá wa Adéyẹyè Ògúnwùsì wọ́n fẹ́ fẹ́ arábìnrin Dòyin Fágbolú tí wọ́n ní wọ́n gba $180,000 lọ́wọ́ obìnrin yẹn láti jẹ́ ìyàwó nínú palace àwọn. Ẹ̀yin èèyàn lé lálàkọ́kọ́ ẹni tó ṣe iṣẹ́ yẹn ẹni yẹn èèyàn burúkú ni, èèyàn burúkú ayé àtọ̀run ni ẹni tó ṣiṣẹ́ yẹn. Ṣùgbọ́n gbogbo ibi tí ọ̀rọ̀ yìí ti wá ẹ̀yin náà mọ ibi tó ti wá náà, ẹ̀yin náà mọ̀ pé kò sí èèyàn kan tó máa ṣe iṣẹ́ burúkú bí ó ṣe àwọn olórí yìí, because wọn ò fẹ́ kí Queen Naomi padà wá sínú palace ni. Gbogbo nǹkan tó ń ṣe òun ni kí Queen Naomi má padà wá sínú palace. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ibi tí ìgbà tí kábíyèsí kọ́ olórí quarters fún wọn, kí náà ṣe wọ́n sọnà sí. Ṣé ẹ rántí pé wọ́n jó ibẹ̀ yẹn? Ṣé àwọn tó jó odindi ilé wọn nílé kọ lẹ́tà yìí? Ṣé ẹ mọ̀ pé wọ́n ní pé bí wọ́n ṣe máa ń fún ara wọn ní appointment nìyẹn? Ẹ rántí ńgbà tí àǹtí wa chọ́ọ̀chì tó lọ sí ibì kan tó lọ represent kábíyèsí, Queen Naomi kan ló yẹ kó lọ síbẹ̀. Báwo ló ṣe gba lẹ́tà? Wọ́n lẹ́ni tó máa wọn ṣe fake letter ni. Tí ò bá ń ṣe pé wọ́n ní ẹni tó máa wọn ṣe fake letter, ṣe bí stamp palace la rí lórí lẹ́tà yìí. Wọ́n lọ gbé fún àwọn èèyàn tó ń ṣe ayédèrú, àwọn náà lọ gbé fún tó fi kọ lẹ́tà yẹn. Ẹ̀yin èèyàn lé nǹkan ń ṣẹlẹ̀. Kábíyèsí kọ́kọ́ ń fi ojú kékeré wo ọ̀rọ̀ yìí ni, ṣùgbọ́n wọ́n ti rí pé ọ̀rọ̀ yìí ó ti ń lọ sí nǹkan tó yẹ pé ó dàbí ẹni pé wọ́n máa délé ẹjọ́ gbẹ̀yìn ni, because ìbanilórúkọ jẹ́ ni. Báwo lẹ ṣe máa lọ ṣe irú nǹkan tó tó báyìí fún ọkọ yín? Ẹni ọkọ yín gba $180,000 ní ọwọ́ obìnrin láti jẹ́ ìyàwó. A máa ń pọ̀rọ̀ ilówó ó máa ń laronú. Ẹ wo gbọ́rọ̀ tá a máa ń mú wá fún yín àlẹ́jàlẹ́. Ṣé ẹ ti rí báyìí pé ó gbẹ òótọ́ ni? Ṣé ẹ ti rí pé ó gbẹ ń já náà ni? Nítorí pé fẹ́ dolórí ọba oníkẹ́ báyé jẹ́, ẹ wá parú rọ́bàǹtàbàǹtà báyìí mọ́ ọkọ yín. Kódà ẹ wá máa lọ mú lẹ́tà, ẹ máa lọ gbé stamp kábíyèsí, ẹ máa gbé sórí lẹ́tà, ẹ máa fi kọ ọ̀rọ̀ burúkú sínú ẹ̀ láti fi scare Queen Naomi. Queen Naomi ti kọjá gbogbo level yẹn. Ẹ rè pé ìgbà kan tí Queen Naomi ò wà matured ni. Queen Naomi wà matured. Queen Naomi tó lè gba ìyàwó 6 lẹ́yìn wọ́n máa wà matured. So ẹ tiẹ̀ wá dúró ná. Ṣé tí kábíyèsí bá fẹ́ fẹ́yàwó, ṣé kábíyèsí wa máa gba owó ni? Ẹ tiẹ̀ wá ti wá rí dínkù kábíyèsí. Ṣé nítorí kábíyèsí jẹ́ ọba tó yẹ pé ó lajú, òun lẹ fi ń rí kù wọn báyìí? Ọlọ́run tó bá ṣèmi ní kábíyèsí, gbogbo yín ni màá divorce except Dr. Elizabeth. Mo máa divorce gbogbo yín ni. Ẹ máa rí dínkù kábíyèsí o, ẹ̀yin olórí yìí. Ṣé àwọn ò wá nímọ̀ pé ọ̀dọ̀ yín ni gbogbo nǹkan báyìí ti wá? Wọ́n ní ìgbà tí kábíyèsí gbọ́, wọ́n ní kábíyèsí sáré lọ sọ́dọ̀ Queen Naomi ni tán lọ ṣàlàyé fún wọn. A dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo nǹkan tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀. Nítorí pé kábíyèsí fún Tadé ní ká wò ní 60% of diagnosis hospital. Ó ní inú ń bí yín fún lẹ wá ń gbé ogun oríṣiríṣi dìde. Lẹ wá ń rí dínkù bàbá wa Adéyẹyè. Kábíyèsí mo wó lẹ́fọ̀rí adé lórí social media ìpè kábíyèsí gba owó láti fẹ́ ìyàwó. Ṣé ọkùnrin máa ń gba owó láti jẹ́ kí obìnrin fẹ́ òun ni? Ẹ̀yin náà ẹ rò náà, ẹ̀yin ará lé. Ẹ rí pé ọ̀rọ̀ yìí tiẹ̀ ti pọ̀ jù. Mélòó la fẹ́ sọ, mélòó la fẹ́ wí fún yín? Ìgbà tí mo tún gbọ́ yìí mo ní kí ló dé gan-an? Kí ló dé? Kí ló wà nínú pé obìnrin àtọkọ ẹ̀ jà ó dẹ̀ fẹ́ padà sí ilé ọkọ ẹ̀? Ẹ wá bẹ̀rẹ̀ sí gbógun oríṣiríṣi. Ẹ jẹ́ kó gun ó mí. Ẹ jẹ́ kó gun ó mí, ẹ̀yin obìnrin yìí. Ẹ jẹ́ kí n sọ fún yín,
tí kábíyèsí bá divorce yín kò sí nǹkan kan tó máa tẹ̀yìn ẹ̀ jáde because kábíyèsí ní right láti divorce yín pẹ̀lú ètò ẹ̀ ṣe. This is about spoiling somebody personality lórí social media. Kí ló le tó báyìí? Kí ló le tó báyìí? Èyí tẹ́ ẹ ṣe èyí ti pọ̀ jù. It's too much. Èyí tẹ́ ẹ ṣe èyí ti pọ̀ jù. Tí wọ́n bá ní kẹ́ ẹ má wá palace, is either kẹ́ ẹ gbógun wá palace àbí kẹ́ ẹ máa ṣe nǹkan burúkú. Kí ló dé? Kí ló dé? Nítorí pé ẹ fẹ́ kí Queen Naomi padà sọ́dọ̀ ọkọ ẹ ṣáà ń gbógun oríṣiríṣi, ẹ̀ ń gbógun oríṣiríṣi. Ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ kí n kí ẹ̀yin ará ilé ní ilé lóko àti lẹ́yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé.